Ìbílẹ̀ Yorùbá TV channel láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV channel náà ni àti kí n káàbọ̀ ẹ kú ọjọ́ mélòó kan torí pé tá a bá ti rí ẹni tó ọjọ́ méje ọjọ́ mẹ́ta ẹ kú àti náà ni à ń kí ara ẹni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dúró ti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV channel tí ẹ fi wá sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé a ṣe dédé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ má bínú ọ̀nà ló pọ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rí tí ẹ ń darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV channel abẹ́yìn arọ̀ yín pé kí ẹ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa. Tẹ́ bá wa subscribe tán ẹ wá click lórí bell notification icon eléyìí máa jẹ́ kí ẹ máa mọ ìgbà àti àsìkò tí à ń gbé fọ́nrán fídíò jáde. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní oṣù tó kọjá. Tí ẹ ò bá gbàgbé ní oṣù tó kọjá ní ìpolongo tàbí ká sọ wípé ìfi ẹ̀hónú hàn èyí tí ó ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀dọ́ Nàìjíríà tí wọ́n sọ wípé àsìkò tó tí ìjọba àpapọ̀ gbọ́dọ̀ fi òfin sí SARS torí pé tí ẹ ò bá gbàgbé ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ SARS sílẹ̀ láti lè fi dẹ́kun ìwà bàjẹ́ ìwà jàgídíjàgan tó ṣẹlẹ̀ ní àárín àwọn ọ̀dọ́ wa ní ìlú Nàìjíríà torí pé Yorùbá náà ló bọ̀ wọ́n ní onílù onífẹ́ kó tú àmọ́ ìjọba gbé ìgbìmọ̀ yìí kalẹ̀ láti lè fi dẹ́kun ìwà bàjẹ́. Tí a bá wá ní ká máa wò pẹ̀lú àwọn nǹkan tí a fojú rí tó ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà ẹ rí i pé nǹkan tí àwọn ìgbìmọ̀ SARS yìí gan ṣe fún àwọn ọ̀dọ́ wa òun ló pọ̀ jù torí pé tí a bá sọ̀rọ̀ nípa wípé kí a dẹ́kun ìwà bàjẹ́ ó ní àwọn ọ̀nà tí ó yẹ kí wọ́n gbé gbà. Àmọ́ ṣe ni àwọn ìgbìmọ̀ SARS kọ̀ọ̀kan torí a gbọ́dọ̀ sọ pé gbogbo wọn náà àwọn kọ̀ọ̀kan wá sọ kínní wọ́n sọ di iṣẹ́ láàrin ara wọn débi pé tí wọ́n bá ti rí ẹlòmíì tó jẹ́ púpọ̀ tí ẹ̀ ṣerun lásán tàbí tó fa ìlà sí ara èyí tí a mọ̀ sí tattoo wọ́n rí gẹ́gẹ́ bí ọmọ burúkú. Ó ní agbára torí pé tí ẹ ò bá tún gbàgbé pẹ̀lú àwọn fọ́nrán fídíò tí àwọn ènìyàn fi sí orí ẹ̀rọ ayélujára èyí tí a ń pè ní internet ẹ máa rí àwọn ìwà ìbàjẹ́ tí àwọn ìgbìmọ̀ SARS tí wọ́n ṣe fún àwọn ọ̀dọ́ wa èyí tí ó dẹ̀ ti pẹ́ ìgbà míì gan tí a bá wò á wò pé ṣé kò sí ìjọba tàbí kò sí àwọn aṣojú àwọn ìgbìmọ̀ SARS tí wọ́n lè dẹ́kun ìwà ìbàjẹ́ tí àwọn SARS tí wọ́n ń hù ní. Kí Ọlọ́run bá mi kó bá mi fi àlàáfíà kó bá mi dá padà sí ìlú wa Nàìjíríà torí pé ẹ jẹ́ kí n rán ilé tí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn níbi ọdún kan sẹ́yìn. Arákùnrin ọ̀dọ́mọkùnrin kan tí ó jẹ́ agbábọ́ọ̀lù Rẹ́mọ ní ìlú Ìjẹ̀bú-Òde tí àwọn SARS mú tó fi jẹ́ pé ó dẹ̀ tún ṣe sọ fún wọn pé ẹjọ́ èmi ò kí ń ṣe yahoo mi kí ń wá jìbìtì àmọ́ wọn ò gbà torí pé ó ṣe irun takókó èyí tí a mọ̀ sí dreadlock. Wọ́n gbé arákùnrin yìí gbàgbàgbà àwọn kan tẹ̀ sọ pé nígbà tó gbé sínú mọ́tò réré ni wọ́n ti sọ sílẹ̀ tó di pé arákùnrin tó jẹ́ pé Ọlọ́run ọba mi Olódùmarè èyí gba omijé lójú àwọn òbí ọmọ yìí torí pé òun náà ni a lè pè ní breadwinner family ẹ̀ tó mú oúnjẹ wá fún bàbá àti ìyá. Gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn Ọ̀gbẹ́ni Abíọ́dún wọ́n ṣe àbẹ̀wò sí àwọn òbí ọmọ náà tí wọ́n sì sọ wípé àwọn máa ṣe ìwádìí àmọ́ àlọ́lá gbọ́ àgbọ́ àbọ̀. Tí ẹ bá tún gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó èyí tó tẹ̀ jẹ́ pé ó tún gba omijé lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Arákùnrin ọ̀dọ́mọkùnrin kan tó jẹ́ fan Manchester United tí òun náà tó lọ wo bọ̀ ní ibi tí wọ́n ti máa ń darapọ̀ láti wo bọ̀ papọ̀. Awuyewuye náà ló ṣẹlẹ̀ tó fi di pé àwọn SARS tí wọ́n yìnbọn tí bọ́ dẹ̀ lọ pa ọ̀dọ́mọkùnrin èyí tí ó ń wo bọ̀ jẹ́jẹ́ débi pé ọ̀rọ̀ yìí di gbọ́nmi sí omi òtó láàrin àwọn ọ̀dọ́ tí ó wà ní àgbè náà débi pé wọ́n fọ́nrán fídíò náà sí orí ayélujára tí a ń pè internet. Ọ̀gá ọlọ́pàá tí ẹ̀ sọ pé ìwà yìí ó burú jáì débi pé ó dá sí ní ìgbà náà tí a dẹ̀ tún gbọ́ wípé wọ́n mú àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ náà lẹ́ẹ̀kan àlọ́ ni a gbọ́ àwọ̀ àbọ̀. Ẹlòmíì tí ẹ lè máa lọ lójú títì débi pé àwọn SARS máa dá dúró torí pé wọ́n rí nírí bí ó ṣe múra wọ́n ò pé eléyìí bóyá jàǹdùkú ni ṣé gbogbo ẹni tó bá múra bí nígà náà ni a lè pè ní jàǹdùkú ni kò má rí bẹ́ẹ̀.
wọ́n á di pé wọ́n á béèrè fóònù ẹ̀. Ṣé ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ kí àwọn agbófinró kí wọ́n máa béèrè fóònù tó jẹ́ wípé nǹkan ìní tèmi gangan tí ò kí ń ṣe ti aráàta? Wọ́n á bẹ̀rẹ̀ sí ní tú fóònù wọn, tó bá dẹ̀ rí nǹkan kan bẹ̀ ó di pé kí wọ́n gbé ẹlòmíì kó máa gbé káàkiri, tó ṣàfi pé ó yá ọ̀gbẹ́ni wá lọ fún wa ní nǹkan báyìí tó bá ní lọ́wọ́, wọ́n á gbé gba ìdí ATM, wọ́n á withdraw owó tí ọmọ náà tí ó ní. Àmọ́ ṣé ká wá béèrè gan wípé ṣé àwọn SARS náà ṣé wọ́n mú àwọn ọmọ yahoo tí wọ́n wá káàkiri? Torí pé nínú ìwádìí náà tí àwọn kan náà ṣe, wọ́n jẹ́ pé yé wa pé tí wọ́n bá tẹ̀ mú àwọn tó ń ṣe yahoo ìgbọ̀n pàpà, tó bá ti gbé wọn dé ibì kan á ní ó yá àwọn ò fẹ́ gbé dé station, kí nìkan tí o fẹ́ fún àwọn, wọ́n á dẹ̀ sẹ́tọ̀ síbẹ̀ tí ẹni lábí bá ti ṣọwọ́ kúdúrú pẹ̀lú wọn. So àwọn ìwà báyìí náà ni ó jẹ́ nǹkan tí ó fa ẹ̀hónú àwọn ọ̀dọ́ wa ní ìlú Nàìjíríà. Eré tiẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ pè nítorí pé wọn ò gbàgbọ́ pé ó lè di nǹkan tí ó máa tó bẹ́ẹ̀, pàápàá jùlọ àwọn tí ó wà ní òkè òkun tí wọ́n ti máa ń sọ̀rọ̀ wípé ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà kí lẹ̀ ń wò? Ṣé àwọn nǹkan tí àwọn adarí wa ṣe nǹkan tí wọ́n ṣe nǹkan tí ó rọrùn ni àbí nǹkan tí ò rọrùn? Báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ìwọ́de tí ó bẹ̀rẹ̀ ní ìlú Èkó, ìwọ́de wọ́rọ́wọ́ tí wọ́n sì polongo pé àwọn ò fẹ́ ìgbìmọ̀ SARS mọ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní EndSARS. Tí ẹ ò bá gbàgbé, ìpolongo yìí tàbí ìwọ́de yóò bẹ̀rẹ̀ láti ìlú Èkó. Sowore náà ó bá wọn dá sí, Aisha Yusuf ìyẹn náà ó dá sí, tó dẹ̀ jẹ́ pé ó di wàhálà torí pé tí ẹ bá wo orí tweet Aisha níbi tí ó ti sọ pé tí òun bá tẹ̀ tó wá lọ sí mọ́sálásí lọ́wọ́ yìí ṣe ni wọ́n ṣẹ́ èpè fún òun ní mọ́sálásí, débi pé àwọn ará agbègbè Ọ̀yá tí a mọ̀ sí north, àwọn náà tún fi ọ̀rọ̀ ikú tí wọ́n fi ń bá a sọ̀rọ̀. Tó báyìí ni ìwọ́de yìí ṣe bẹ̀rẹ̀ ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ń dùn pé yes àsìkò ti tó, bóyá nǹkan tí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ṣe yìí ó máa mú kí ìjọba náà kí ó gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Níbi tí wọ́n ti ń ṣe ìwọ́de yìí lọ ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, tí ẹ ò bá gbàgbé, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Rájí Sanwó-Olú, ẹ má bínú, bàbá Sanwó-Olú náà ó bá wọn sọ̀rọ̀, ó sì gbọ́ nǹkan tí wọ́n sọ nígbà tí àwọn sọ pé nǹkan báyìí ni àwọn ò fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Sanwó-Olú ní kò sí wàhálà, òun máa lọ bá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Muhammadu Buhari. Sanwó-Olú gbéra, ó tẹ ọkọ̀ bàálù òfurufú létí, ó di ìlú Àbújá láti lọ gbé àwọn nǹkan tí àwọn afẹ̀hónú hàn yìí tí wọ́n sọ wípé nǹkan táwọn ò fẹ́. Ó present fún president Nàìjíríà yẹn president Muhammadu Buhari. Àmọ́ kí wá ní president wa Buhari, kí nìkan tí wọ́n ṣe ní orí ẹ̀ a ò tí mọ̀ di bí a ṣe sọ yìí. Bí eré bí àwàdà òun ni wọ́n pè nígbà tí protest tí ó ń lọ lọ́wọ́, ó di pé àwọn ìpínlẹ̀ káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà lọ́wọ́ àwọn èèyàn. Bó ṣe bẹ̀rẹ̀ láti ìlú Èkó, ó dé Ìbàdàn, ó lọ sí Ọ̀ṣun, ó ṣá káàkiri. Àmọ́ nígbà tí àwọn kan àmọ́ bí wọ́n ṣe jẹ́ tó wá rò pé eléyìí tí àwọn ẹni yìí ń ṣe kò ní di wàhálà mọ́ àwọn lọ́wọ́ báyìí. Níbẹ̀ ni a ti wá rí pé nígbà tó tó bí ọjọ́ mélòó kan, protest tí ó jẹ́ kó bẹ̀rẹ̀ peacefully gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó, ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rán àwọn ọmọ jàǹdùkú jáde. Tí ẹ ò bá gbàgbé, níbi ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ bóyá bí ọjọ́ kẹfà ni àwọn jàǹdùkú dé tí wọ́n wá bá wọn ní Lekki, débi pé wọ́n ṣe àwọn bíi mélòó kan léṣe nínú àwọn tí wọ́n protest. Àmọ́ àwọn yẹn sọ pé kò sí bí ẹ ṣe lè rán jàǹdùkú tó, ìyẹn ò ní kí ó dá àwọn dúró protest tí àwọn ṣe ní ọwọ́ yìí. Ọjọ́ kejì náà àwọn kan náà tún gbìmọ̀ pọ̀ débi pé wọ́n yọ àdá yọ̀bẹ pé láti lè fi dẹ́rùbà àwọn tí wọ́n fi ẹ̀hónú wọn hàn. Níbẹ̀ ni a ti wá rí pé yes àsìkò tó, àwọn tí wọ́n fẹ̀nú ẹ̀hónú hàn àwọn náà wá get bodyguard fúnra wọn, débi pé tí wọ́n bá tiẹ̀ dé àwọn tó máa dáàbò bò wọ́n máa wà níbẹ̀. Tó ìpolongo yìí tí wá tẹ̀síwájú káàkiri orílẹ̀-èdè. Níbẹ̀ láti rí àwọn gbòógì lára àwọn ọ̀dọ́ Nàìjíríà bíi ṣiṣẹ́ takuntakun tí a mọ̀ sí DJ Switch. Ibẹ̀ náà la ti rí Tiwa Savage. Ọ̀pọ̀lọpọ̀ àwọn
eléré tàkasúfè ni wọ́n jáde láti sọ pé àsìkò ó ṣe kí ni ó ti tó, àwọn ò fẹ́ mọ́. Eléyìí wá mú kí ìjọba àpapọ̀ kí ó ránṣẹ́ sí wọn wípé ẹ yan adarí láàrin yín kí ó wá bá àwọn sọ̀rọ̀, nǹkan tí ẹ bá fẹ́ jẹ́ kí àwọn kí wọ́n mọ̀. Àwọn ọ̀dọ́ bá yarí pé rárá o, àwọn ò fẹ́. Tí ẹ bá fẹ́ wá bá wa sọ̀rọ̀, ẹ wá bá wa sọ̀rọ̀ níta gbangba kí gbogbo èèyàn kí wọ́n rí wa wípé nǹkan báyìí la fẹ́, nǹkan báyìí ni a fẹ́. Torí pé nígbà tí ẹ bá fẹ́ wá ṣe ìpolongo wípé kí wọ́n gbárùkù tì láti dé ipò tí ẹ fẹ́ lọ, ẹ máa wá bá wọn ní ìta gbangba ní. So nídìí èyí, àwọn ò wá báyìí pé kí ẹ jẹ́ ká jókòó kọ̀rọ̀ kan, ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ níta gbangba kí gbogbo àgbáyé rí wípé nǹkan báyìí ni a fẹ́ ní ọwọ́ ìjọba. Àmọ́ àwọn ọ̀dọ́ yarí, ìjọba ló wá wò pé kí ni nǹkan tí àwọn lè ṣe. Nígbà tí ó máa dóbi ọjọ́ mélòó kan ni àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí a ò lè gbàgbé. Kọ́lọ́run ọba mi kó ṣàánú wa. Nígbà tó di October 20, ọjọ́ burúkú èṣù gbomimu, ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n kéde òfin kónílógbélé ní àwọn àkókò kan sí àkókò kan. Àmọ́ nígbà tí ìjọba kéde òfin kónílógbélé, àwọn tí wọ́n ń protest nílùú Èkó sọ pé rárá, àwọn ò ní kúrò ní Lekki tí àwọn wà àfìgbà tí ìjọba tó bá ṣe kíni, tó bá dá sí ọ̀rọ̀ tí àwọn fẹ́. Níbẹ̀ ni ìgbà tó bí aago mélòó kan ní October 20 tí a sọ̀rọ̀ rẹ̀ yìí ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo síta pé gbà wá o. Àwọn kan, ikọ̀ kan, wọ́n ti lọ tú CCTV camera tí ó wà ní agbègbè Lekki, torí pé kò sẹ́ni tí ó mọ ìdí tí wọ́n fi tú àwọn kámẹ́rà náà. Bóyá kámẹ́rà náà ò ṣiṣẹ́ ni, Ọlọ́run ọba mi nìkan ni ó mọ̀ di àsìkò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Nígbà tí ó di ọwọ́ aago 6 ni ìròyìn kàn wípé àwọn ha tí a mọ̀ sí sójà, wọ́n ti lọ sí agbègbè Lekki níbi tí àwọn tí wọ́n protest níbi tí wọ́n wà. Ìgbà tó di pé ilẹ̀ ṣúbọ̀, a gbọ́ pé wọ́n pa iná Lekki ní dédé agogo 7 àṣálẹ́. Nígbà tí wọ́n pa iná Lekki, kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ mánigbàgbé, ọjọ́ tí a ò lè gbàgbé, ó máa ṣẹlẹ̀ ní wákàtí tí a sọ yìí. Nígbà tó máa fi di aago 7 kọjá ìṣẹ́jú mélòó kan ni a kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ pa. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? A gbọ́ pé àwọn sójà wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn. Ṣé mọ̀ pé wọ́n ti pa iná, kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀. Àmọ́ ní arábìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ DJ Switch, ìyẹn ni ó jẹ́ kí a mọ àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ ní àsìkò tí wọ́n paná, tí àwọn sójà yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn káàkiri. Torí pé tí ẹ bá lọ sí òpópó DJ Switch ní orí Instagram, arábìnrin ó go live láti lè máa sọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀. Ibẹ̀ láti rí ibi tí wọ́n ti ń tiraka láti yọ ọta àbọ̀ kúrò lára èèyàn kan tàbí méjì jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ nígbà tí ìròyìn jáde, ó ní agbára. Àwọn ológun wọ́n ka ìròyìn náà sí fake news, torí pé wọ́n sọ wípé live program tí DJ Switch tó ṣe ní ọjọ́ yẹn, àwọn ìjọba sọ wípé níṣe ni wọ́n edit ẹ̀. Ẹ gbọ́, ìjẹ́ ó rọrùn láti edit live program tí èèyàn ṣe lọ́wọ́, yálà lórí Instagram wọn lórí Facebook? Gbogbo wípé wọ́n yìnbọn, àwọn àpapọ̀ iléeṣẹ́ ìpínlẹ̀ ológun wọ́n sọ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ ni, pé kò sí òtítọ́ níbẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ wá wò pé ẹ jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyẹn President Muhammadu Buhari, kí wọ́n bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀. Ọjọ́ kìíní, ọjọ́ mélòó kan, president wa ò máa tètè jáde. Ìgbà tí Ọlọ́run jẹ́ kí wọ́n jáde, nígbà tí president náà máa jáde, nǹkan tí president sọ ó bà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ó bà wọ́n jẹ́ nínú, torí pé nǹkan tí wọ́n rò wípé kí president kí ó sọ, òun kọ́ ni wọ́n sọ. Débi pé president kọ̀ kí àwọn tí wọ́n fi ara gbọ́ta, yẹn àwọn sójà tí wọ́n fara gbọ́ta níbẹ̀, pé ìyẹn ni president kọ̀ mẹ́nubà níbẹ̀. Èyí ló wá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú, tó fi jẹ́ pé ọjọ́ kejì ni pé kí a bẹ̀rẹ̀ sí ní sun ilé, a máa bà dúkìá jẹ́.
ní nǹkan tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì náà. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ba dúkìá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba jẹ́, a tún rí àwọn ìgbìmọ̀ kan tí wọ́n pera wọn ní Yorùbá movement or something, tí wọ́n sọ pé ọmọ Yorùbá ẹ ronú o, àwọn nǹkan tí dúkìá tí àwọn èèyàn ń bàjẹ́ yìí kò máa ṣe ti Igbo, kì í ṣe ti àwọn ará north òkè ọya, débi pé àwọn ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kògbákùgbé sí àwọn tí wọ́n pera wọn ní Yorùbá movement, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kògbákùgbé sí wọn nínú pé ṣerú ọ̀rọ̀ tí ó yẹ kí ó máa jáde ní ẹnu wọn rèé. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jáde láti lọ fi ẹ̀hónú wọn hàn, wọ́n máa pa wọn, ẹlòmíì jáde kò padà sílé mọ́ títí di àsìkò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Kí Ọlọ́run ọba mi Elédùmarè kó ṣàánú wa ni. Èyí ló mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní October 20 yìí, gómìnà àná ní ìpínlẹ̀ Èkó, ìyẹn ẹni tí a mọ̀ sí Jagaban, bàbá Tinubu, èyí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ sọ wípé bàbá Tinubu àwọn náà mọ̀ nípa bí àwọn sójà bí wọ́n ṣe ya bo àwọn tí wọ́n fi ẹ̀hónú wọn hàn ní Lekki, pé wọ́n mọ̀ nípa ẹ̀. Tí ẹ bá gbàgbé, àwọn kan tí wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alàgbà Bọ́lá Ahmed Tinubu, wọ́n bẹ̀rẹ̀ sí ní pe bàbá kí ni nǹkan tí ẹ mọ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní Lekki. Bàbá sọ pé àwọn ò mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Even bàbá jẹ́ pé yé wa pé àwọn ò sí ní Nàìjíríà, pé àwọn ti tẹ ọkọ̀ òfurufú lọ sí France. Èyí ló tún mú kí ó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú, tí a fi rí àwọn ọ̀dọ́ Nàìjíríà tí wọ́n wà ní ilẹ̀ France, tí wọ́n lọ síbi tí Jagaban, ìyẹn Bọ́lá Ahmed Tinubu, ibi tí wọ́n dé sí ní France, débi pé wọ́n lọ fi ẹ̀hónú wọn hàn níbẹ̀, débi pé àwọn ọlọ́pàá náà ni wọ́n tètè gbé Jagaban kúrò ní hòtẹ́ẹ̀lì tí wọ́n dé sí, tí wọ́n gbé wọn lọ sí ibòmíì. Àmọ́ kí wá ní nǹkan tí yóò ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìgbà tí wọ́n ti fi ẹ̀hónú hàn, tí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó dẹ̀ ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà títí di àsìkò yìí? Àìtí mọ ibi tí ìjọba àpapọ̀, ibi tí wọ́n bá iṣẹ́ ìwádìí wọn dé títí kọ ìpínlẹ̀ Èkó, torí pé ìpínlẹ̀ Èkó sọ wípé àwọn máa bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀. Tí ẹ ò bá tún gbàgbé, lẹ́yìn ìgbà tí egbé ti régbè náà ni arákùnrin Babájídé Rájí Fáṣọlá tí wọ́n lọ síbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, débi pé bàbá bẹ̀rẹ̀ sí ní wádìí àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ibẹ̀ náà ni bàbá ti rí kámẹ́rà kan èyí tí wọ́n rọra gbé lẹ̀ sí ẹ̀gbẹ́ kan. Ṣé ká wá sọ pé àwọn tí wọ́n ti wà ní Lekki láti bí ọjọ́ méjì, débi pé àwọn tó ń gbá ibẹ̀, ṣé ká sọ wípé wọn ò rí kámẹ́rà yìí ni, àbí kí ni? Gbogbo ẹ̀ oyè Ọlọ́run bá mi. Ìbílẹ̀ Yorùbá TV channel náà ni ẹ wà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rí tí ẹ̀yin darapọ̀ mọ́ wa, abẹ̀yìn àrùn pé kí ẹ bá wa subscribe sí channel wa Ìbílẹ̀ Yorùbá TV. Tí ẹ bá subscribe tán, ẹ bá click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àsìkò tí à ń gbé fọ́nrán fídíò jáde. Ẹ má jẹ́ kí n gbà yín ní àsìkò púpọ̀, ẹ jẹ́ kí n kàn fi àwọn fọ́nrán ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ nípa protest tí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ ká fi fọ́nrán ẹ̀wọ̀n yìí bí ìṣẹ́jú mélòó kan, kẹ́yìn náà kẹ́ lè gbàgbẹ́, àti pé kí ẹ bá wa sọ àwọn nǹkan tí ẹ bá rí, ẹ̀hónú yín, ẹ bá wa sọ síbẹ̀. Ibi ìṣẹ̀lẹ̀ yìí náà ni a ti rí níbi tí àwọn ọ̀dọ́ tí wọ́n sọ wípé gbajúgbajà òṣèré onífújì tí a mọ̀ sí Wasiu Alabi Pasuma, tí ẹ ò bá gbàgbé, arákùnrin Wasiu Alabi Pasuma, àwọn náà lọ síbi tí wọ́n ti ń protest láti lè bá àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀. Àmọ́ nígbà tí bàbá gba ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ microphone, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé àwọn ò fẹ́ Alhaji Wasiu Alabi Pasuma. Níbi ọjọ́ kejì náà ni Alhaji Wasiu Alabi Pasuma jáde wípé gbogbo nǹkan tí àwọn èèyàn sọ nípa wípé wọ́n lé àwọn kúrò níbẹ̀ tàbí wọ́n lé àwọn kúrò níbẹ̀, wípé irọ́ tó jìnnà sí òtítọ́ ni, wípé kò sí ẹnì kankan tí ó lé àwọn kúrò níbi tí wọ́n ti ṣe protest yìí. Àmọ́ àwa máa fi àwọn fọ́nrán fídíò kan síta nísìnyí kí ẹ̀yin náà kẹ́ lè bá wa dájọ́ ẹ̀. Ká má tún sí gbàgbé náà, tí ẹ ò bá tún gbàgbé náà, nígbà tí àwọn jàǹdùkú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn tí wọ́n ṣe ìpolongo EndSARS ní Lekki, ibẹ̀ náà ni a ti rí bí
Alhaji MC Olúọmọ tí àwọn náà tún gbé àwọn kankan ránṣẹ́ sí àwọn tí wọ́n protest bí omi àti oúnjẹ. Eléyìí wá bí àwọn tí wọ́n protest nínú pé Olúọmọ àwọn ò fẹ́ ẹ̀bùn Olúọmọ kí wọ́n tètè dá ẹ̀bùn Olúọmọ padà. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe lọ títí dìgbà míì ọjọ́ ni táà tún fi pàdé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà àtẹ̀bá subscribe. I just want to use this medium to say thank you very much to every one of you. Ọlọ́run ọba mi Elédùmarè á wà pẹ̀lú. Thank you. God bless you. Bye bye. What they did to them? 4 a.m. bro. One time, actually. Let me just show you. Them any Guys, money, move. them any money came We're alive. Slow down. You didn't make one Proceed to the toll gate right now. Meet me at the Lekki Toll. I mean, is this on VI toll? Which one is this on? Meet me. No. Meet me at the main Lekki VI. the main Lekki Toll. We're heading there right now. Where we were yesterday, just say we were yesterday. Yeah, where we converged yesterday. We're going back there at the Lekki Toll. Everybody day. They have made enough money for today. We're out here. No more money. Out here. What is it? End SARS. What's our demand? End all forms of police brutality. 5 for 5, bro. 5 for 5. What's our demand? 5 for 5. What's our demand? 5 for 5. And what? SARS. And what? And SARS. And what? And SARS. We move. End police brutality. End all forms of police brutality. Reform the police immediately. Psychologically They do not. Our 5 for 5 is very clear. And if they do not give us at least 1 to 3 immediately, we cannot stop. We cannot stop. So we cannot stop. We're not causing trouble. It's peaceful. It's completely peaceful. You can see everyone here. Nobody's causing any trouble. We don't have guns. It's very peaceful. We don't have guns. Now iPhone we get. iPhone no be gone, no. iPhone no be gone, no. Reform the police. They don't end well. Reform the police. So, police, this fight is for you to don't stand in our way. This fight is for Don't stand in our way. It's It's for for every Nigerian. every Nigerian, including the police. Don't stand in our way, man. Including the police. Reform, and police brutality. That's why we're here, man. We're headed to the toll, to the Lekki Toll now. Everyone's moving together. Everyone's moving together. We go, Ginger. Yep. Hello, Lee. Join us, Avec. Join us. Join us at the Lekki Toll right now. Join us. We're walking there now. We have to keep the energy up. We have to keep the ginger up. Park by the side. We have to keep the ginger up. Alright? What did you say? By the way, man, I don't even think we should march. Our leg is paining us. They should come and meet us. They'll come and meet us here. We'll talk to them here. We're setting up shop. We're setting up shop at the Lekki Toll. Setting up shop. You come and meet us. All right. Setting up shop at the Lekki Toll. The commissioner first came yesterday. He told you, go back. Go back for your governor. Sure. No, He said the governor, go back. Go and come back. Right here. The team pain, I'm gone. What do we want? 5 for 5. What do we want? 5 for 5. What do we want? 5 for 5. And what? And SARS. And what? And SARS. And what? And SARS. And what? And SARS. We move. We move, oh, we move. 5 for 5. ASAP. 5 for 5. 5 for 5. Ladies and gentlemen,
We don't reach Toll Gate. Don't reach Toll Gate. Link up at the Lekki Toll. No more money for you. Link up at the Lekki Toll. Oh yeah, put that for video. Put that for video. Calling on Nigerians. I think that we should walk to that. What do you want? 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 Snakoso. What do you want? Snakoso. What do you want? How many people has he go kill? 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 For her child, because she is Nigeria. For her child, for her child. I suffered. My daughter is not going to suffer. Amen. My daughter can be a victim of rape by this Yes, animal. yes. And nothing will happen. She can actually be our president or first lady. A man who is drunk is a police officer. Yes. How do I explain to my daughter that a guy who is intoxicated with hard drugs is a police officer? Yes. How do I see a police officer wearing slippers and holding a stick of cigarettes? Because he's too must end it now. There are so many youth who don't have jobs. Yes. Employ them. Put them in the police force. Yes. Let's reform this country Yes. for our future generation. Thank you. Yes. So the government should think our right and talk to that people. We don't want them. Policemen are outside. Policemen are outside. They're not threatening us like this. These are people that are working too much. We don't want them. Yes. We don't want them. Let them leave our children. Let them leave our children. Let them leave us. All this tattoo is nothing. Both ladies And they use that for themselves. Yes. They have it. It's traditional. What about it? People from the Western region. Why should they? No more police brutality. No more SARS. No more SARS. No to police brutality. No police brutality. Stop killing our youth. Stop killing our future. Stop destroying our futures. What do you want? No more police brutality. What is happening here is that this woman, she's selling granules, and here at the protest ground, good Nigerians decided to help her. They've donated over 500,000 for her, led by this young man Jumo and his friends. Even Super Eagles player John Ogu has also contributed to the woman. Over 500,000 has been raised so far. Nigerian youth are coming through. Her son has been called now on the phone, and he has been instructed that the woman should never come here to sell, never hawk again. Thank you, Nigerians. More money, so okay. Una no te ye. Una te ye. We dey here. Una te ye. We dey here. I'm not sure. You will shout, government! Government. I'm going to shout for this side. I can't watch film. I can't watch him for here. Government! Government. Government! Government! You fucked with the wrong generation. You fucked with the wrong generation. We are the chosen generation. Hey, Sarah. It's okay. Sarah Sino.
go kill? How many people SARS go kill? How many people SARS go kill? Hey, they go kill us now. Hey, they go kill us now. Hey, how many people SARS go kill? Enter the real life, not before Twitter. 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 Sing along. See knife, see knife.
Am I a thief? Or I didn't come from anywhere? That's intimidating me. So what I need is my 35,000 and my money and my phone. Yes. You took your 35,000, your phone. They injured me. Their commander will hear of this, and I will make sure I go to the every length for this embarrassment. Hear me, ba? Their commander who sent them will come out and clarify himself that truly he's the one who sent them, because this is illegal, and they will show me the arrest warrant. Don't worry, I'll get to it. If they like, let them bring the food. If they like, let them not bring the money. But we'll get to the root of this. What phone is this, please? Is not good for this country. Hey, I'm so low. More than send water. I thought he sent boys yesterday. He sent water today. You go drink am. What does bloody flag? Let's go to Instagram live. What does bloody flag? Get them out. We will show everybody say they will not stop Nigerian flag. Please bring that up. You want to say something? You want to say something? Hello. Hello. Yes. We are waiting.
at what happened today. Today's date is 21/10/2020. We were at the toll gate, Lekki Toll Gate, where Tinubu is making his millions. For Nigerian police in the army, they kill us. Wow, they 5 kill people. 5 people. They kill 5 people. They kill 5 people. Close to me. Very close to me. Our government is wicked. 5. Our government is wicked. 5. Oh the Nigerian government is wicked. They don't have peace. They will never see peace. Their children will never see peace in this life. For them to shoot peaceful protesters. Wow. 5 people have died. ọ̀rẹ́ ṣe yìí. Okay. Daddy ẹ kálẹ́ sà, daddy kí ló ṣẹlẹ̀ àwọn army wọn pa àwọn youth ní toll gate kò dàbí eléyìí náà kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Ó ní mò ń ṣèwádìí sẹ́. I'm trying to invest. Wọ́n ti sọ fún wa pé they said you have even gone out of the country, that you are in France now. Well, how true is that, sir? it's almost true. Sir, but we know there will be no one to order those army to shoot at the youth unless you. No, not me. I can never order the army now. Please, I'm not in position to order army now. Sir, we know you're not in position to order me, but sir, we are very very sure, sir. Daddy, ẹ̀yin lẹ rán àwọn sójà yẹn kan pa torí owó tẹ́ make ní toll gate yẹn kò yẹ kó máa lọ báyẹn náà. Ẹ̀yin náà lọ́mọ. I'm not the owner of the toll gates now. Sir, we know how much you make. We know how much you make there daily. So we know how much you've lost for the past 2 weeks or so. We know you're really not happy about this. Excuse me. Is that enough to kill the people? Sir, for money? I'm not saying you kill them for money. Sir, who sent the people to remove the cameras from the toll gate? And why did the light at the toll gate go off? I don't know. I don't run toll gate. Sir, we know how much. Sir, we know how much you make daily there. Are you hearing them? You are hearing. You said what? Are you talking to me, sir? No, I'm talking to another person on another phone. Okay, sir. Abuja. Sir, this is not supposed to be so. It's not supposed to be so. You're killing the youth. It's not supposed to be so. You people are old. You people should leave us alone. We are the future of tomorrow. We are the future of this country. You people should stop killing us, sir. Please. I don't want you. I don't want all of you to believe in lies. Alaji. Let all of us find out the cause of this. Find out who has the constitutional authority to order soldiers. Why are you people not coming out to say anything? Why are you people silent? Why are you not fighting for us? Why are you not fighting for us? This is how people are being killed. Why are you people silent about it? If you kill everybody, why are you going to govern? You are going to govern yourself and the goats and the lizard and the cow. Hello? We can hear you, please. Okay. I'm not the commander-in-chief. Are you trying to track us now so that you can track us and come and kill us, Abby? Why are you people not saying anything? You are just being wicked. You are just being wicked. Are you happy about this? You people are old. Let us have peace of mind. Give us a good government. That's what we want. Are we asking for too much? Don't you have children too? Are we asking for too much? Don't you have children too? What is all this? Your children will grow up and you'll be dead by then, and they will suffer for everything that you people are doing right now. Excuse me. You don't even read your social media. You don't read it to understand. You don't even think about tomorrow today.
don't even think about the lie. They feed you lies. They feed us lies. Is it not what we are seeing? Who ordered the soldiers to go and kill? We are sure you have powers over this. We are sure you have powers. Don't we have the right to protest in this country? Why are we a citizen? Why are we suffering? Are we born to suffer? Why do you believe it is me who ordered the army to? Because you are the one with the talks, as always. You are the one with the talks. You are the one who is always doing this. You are the one, and because they lock down toll gates, because you can't make the money you have been able to make enough money. For goodness sake, how much money are you going to spend till you die? How much money? Who told you that I'm the owner of toll gates? How much money are you going to be denying it, sir? You are old. You have children. You have children. You have children. You are not going to be alive forever. That's what you should know. You will not be alive forever. And when you are gone, they will continue to suffer for all these things you people are doing. People came out to protest peacefully. They didn't attack anybody. From day one, then you people started sending talks everywhere. Everywhere is on fire now. They go. He's there. He's standing over there. They don't say making they go. Now, pass over that they chase like that.